mo wá ń bẹ aláàjì wa King Dr. Saheed Òṣùpá Olúfúnmi Mátàgbà. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. àkọọ́lẹ̀ ti kù, àkọọ́lẹ̀ aburú kò ní kó lè wá lórí. ẹ dákun ẹ forí jì mí nítorí Ọlọ́run àti tànábì. Sallallahu alaihi wasallam. mo tún wá ń fi àkókò yìí bẹ̀ Sheikh Jamiu Ajadi Sunusi àmì Ọlọ́run. lóòtítọ́ lọ́jọ́ orí mo jù yín lọ, ipò àgbàlẹ̀wà Ọlọ́run ló gbé yín sípò, bàbá lè jẹ́ fún mi, bàbá ipò bàbá lè wà, torí pé bàbá náà ni mo máa ń pè yín tipẹ́tipẹ́. ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì. mo tún wá ń fi àkókò yìí mo ti ń túbà, mo ń tọrọ àforíjì lọ́wọ́ bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà lẹ́ẹ̀kan sí. bàbá tó kàn ti foríjì mi, mo tún wá ń tọrọ àforíjì lẹ́ẹ̀kan sí. bá a sọ̀rọ̀ lẹ́ Yorùbá. bẹ́ẹ̀ ni bàbá ẹ foríjì mi, kọ́lọ́run jẹ́ kẹ́ gùn lẹ́mí fún wa. mo tún wá ń fi àkókò yìí tọrọ àforíjì lọ́wọ́ Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá dá mi bá mi nítorí gbogbo bí tí ọ̀rọ̀ yìí ti gbà kó dùn yín tó fi kàn yín tó fi dùn yín, ẹ jọ̀ọ́ ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì. mo tún wá ń fi àkókò ìtọrọ àforíjì lọ́wọ́ Alhaji Oríyọmí Òkìkí ọmọ Amsat. Òkìkí. bẹ́ẹ̀ ni foríjì. bàbá dada ni wọn sí èmi gbogbo tó ń sọ yẹn wọn tún wọn pùsù mi nínú àtìlẹ mọ ọtún tó sì ní gbogbo ọ̀rọ̀ náà yẹn. kábíyèsí ẹni tó bá sọ pé lóyún ẹ̀ máa yẹ fún ọ́lẹ̀ ẹgbẹ́ yẹn kẹ́ ló ṣẹ̀dùn wà lórí nígbà wọ́n sì tún máa burú fún lówó ó mọ̀ nítorí mi mọ̀ mọ̀ fọ́fọ́ra mi fọ́fọ́ra mi mọ̀ fọ́fọ́ra tó fún mọ́tò. ara òun nìyẹn wọ́n lè gbọ́dọ̀ jẹ láti ṣe gbà Jésù ní sábà lọ jíṣẹ́ tó ń rán ẹ sí ilé ó ní lọ jẹ́ ó ní àsìkò tí ń lọ jẹ́sẹ̀ yẹn yẹn tó ó ní lọ sọ fún lọ fi hàn wọn gbàtọ́ lẹ̀ lọ́tán ó bọ́ sí kọ̀rọ̀ ó ní bàbá ó sì jẹ́ toró mọ̀ ó ní ó sì jẹ́ kiri kọjá ìkú kọjá lórí mi wà ní bàbá dárí jìnnì torí pé fẹ́ẹ́ tó ṣe. ẹsẹ̀kẹsẹ̀ ó ti fura fún ìfẹ́ àbà orí pé ó ti fẹ́ mọ tako sí Ọlọ́run ó ti fẹ́ fi tara wọ ẹni tá a bá rẹ tó tó ṣe bí sí wa tọ́lọ́run a lè bí sí Ọlọ́run lọ́wọ́ àkókò jẹ tó bá lè jẹ tán tójú ẹ bá wálé àtúnfàmọ́ra tó ṣe yóò dáa tá a bá sì tẹ́mi bá wà ní o tí ò bá ti gbẹ́mi lọ àtún àtàìsẹ̀ ọmọ sì bẹ́yìn ọtí ẹ̀mí bá ti lọ kò sí ìdàtà fẹ́ sí ó nígbà tọ́lọ́ bá jí wa tó bá gbé àjíǹde wa tó bá jí wa dìde láti mọ̀ sọ pé kí ló tó ṣe báyìí àwọn ò ní lè sọ ọmọ torí bọ́ọ̀lù lọ́ra tá a bá fẹ́ sọ ọlọ́run gbẹ̀rẹ̀ lọ́wọ́ ìmọ̀ràn sí ẹ̀ kókó síbẹ̀ kí ni a wá ń bínú sí èmi ò ní pè mọ́ lọ́ta kẹsẹ̀ bàbá òkú mi bá a ṣe rán wọ̀ nìyẹn pé kó kú mi bá a sọ̀rọ̀ mi dáadáa iṣẹ́ ta àfihàn wọ̀ nìyẹn tó kọ̀ òjìjà iṣẹ́ ta bá fi rán kálukú àwọn kan bẹ tó súnmọ́ nítorí fámìlì kùkú ní ìṣẹ̀lẹ̀ tó bá ilé iṣẹ́ dáadáa pẹ̀lú wọn bá ti mi ọwọ́ wọn rán mi sí wọn àwọn tó bá rán mi sí náà ni màá jíṣẹ́ fún àwọn tó bá rán mi sí mi ní jíṣẹ́ fún wọn wọ́n dẹ̀ mọ́ bú mi ìmẹ̀lẹ̀ wọ́sáìdì wọn torí pé wọ́n rán mi sí wọn bí jíṣẹ́ fún títẹ̀ mi pẹ̀lú fún wọn torí ká máa ṣàfihàn fún mẹ́jọ kan náà bàbá tó bí bàbá mi dà bàbá tó bí bàbá mi dà bàbá tó bí bàbá mi dà ìyá bàbá mi dà ìyá tó bí ìyá tiẹ̀ dà àwọn tó bí gbọ́ ìyá tó wá bí èmi gẹ́gẹ́ bàbá mi gbọ́ so èmi ò kọ́ lẹ̀ fẹ́ gómìnà ní kó mẹ́jọ kan ó sà gbogbo ti bá ṣe mo ń sọ fún àwọn ìwọ ti bá ṣe tó bá bí pé mo ṣe àríjì mi bí mo ṣe yẹn mo ṣe ń ṣe díẹ̀ mo bá tẹ̀lé lọ nìyẹn tí bá ju ẹ lọ wọ́n ní kó múra sí ọwọ́ ẹ̀ tó bá lè ju mi lọ wọ́n ẹ̀sìn tó bá lè ṣe kó tó mọ bá tẹ̀ lọ torí kí làǹbà ara jà kí làǹbà ara fún ibi tó gbé tó mọ sí sọ́ọ̀bù yorùbá nìkan mo ti lómi lọ́wọ́ àná àwọn olóṣèlú mọ̀lẹ̀ tí lówó mi ní ṣe fọwọ́ náà ní ìdáni but ọ̀dọ̀ àwọn olóṣèlú tẹ̀lé kókó iná mo ti rí nǹkan yẹn gbọ́ bàtí mo tẹ̀lé ní ìpèsè lọ kókó lẹ́mọ́ lọ́ba yìí mo ti ìjẹ̀mọ́ lọ́wọ́ bàtí mo tẹ̀lé pé ó fẹ́ lẹ̀ mi lọ tí ọlọ́run ẹgbẹ̀ẹ́ mímí là ń jọ yẹn mo tún gbọ́dọ̀ tún rò bàbá mi tí bá dá ní ìyẹn mọ́ tó kù ó ní yẹn tó bá kámọ́ tó bá dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ ó lọ́ fẹ́ jagun mí ni ó ń bọ̀ tó bá ti kú sójú ogun kò fẹ́ jà mí mọ́ ni ẹ̀ bọ̀ tó bá bákọ̀ wà á bákọ̀ wà á lọ rí tó make another plan wà á lè move on but ẹ̀ tó bá nífẹ̀ẹ́ rẹ̀ yóò ní ogun tó ń jà lọ ní bákọ̀ ẹ̀ tó bá nífẹ̀ẹ́ rẹ̀ yóò ní kó kú síbẹ̀ torí pé òun fẹ́ wà bí tiẹ̀ ọ̀dẹ̀ mọ̀kọ́ lọ́wọ́ síbẹ̀ fún yẹn ọlọ́run máa ń gbìyànjú sókè kì í ṣe agbára àbí sóògbò ó ti kí ẹ wà lókè kì í ṣe agbára àbógbò ọlọ́run máa ń ṣe lọ́wọ́ tó lọ́ bá gbé sókè tá a bá gbà fún ìyẹn náà lè tara ẹni ìyẹn náà kù torí ọlọ́run máa rò pé ẹgbà fúnṣẹ́ òun látara adẹ́gbẹ́ ẹ̀nà gòkè torí ìkàwọn gbẹ́ tó bá ti ga lẹ́sẹ̀ kò níbi jẹ́ kò sí láti champion kọ́lẹ̀ champion ló wà ìgbà tí wà lánàá àwọn tó tún gbà díje lọ́la tó tún mọ̀ wòye táwọn bá bínú wọn sọ pé àwọn tó ń tẹ̀lé tó wà yẹn àwọn náà ti ṣe bẹ́ẹ̀ àwọn náà máa fún ní gbèrè ṣe báyìí ó ṣe rí nìyẹn. ṣé wàá sùn fáwọn tó sọnù kọ́ sọnù tó bá ṣe fún wa káwọn mọ́ra wò kágbá ní torí gbangba oníkálukú láì rí kò sí èèyàn tó mọ ta ṣe ní kọ̀ọ̀rọ̀ ṣùgbọ́n láwùrà ló kúkú mọ kọ̀ọ̀rọ̀ wa. a máa ṣe wàásù èèyàn ẹ má hùwà kà mọ́ ẹ má ṣe báyìí mọ́ àwa dẹ̀ ń ṣe ní kọ̀rọ̀ àwọn ṣe wàásù fáwọn tó sọnù kọ́ sọnù tó bá ṣe fún wa káwọn mọ́ra wò kágbá ní torí gbangba oníkálukú láì rí kò sí èèyàn tó mọ ta ṣe ní kọ̀ọ̀rọ̀ ṣùgbọ́n láwùrà ló kúkú mọ kọ̀ọ̀rọ̀ wa. ọ̀rọ̀ ifá ọ̀tọ̀ ọ̀rọ̀ ká ṣe òótọ́ ọ̀tọ̀ káyé ṣàbòsí ọlọ́run ọ̀tọ̀
ṣàbòsí ara wa ọ̀tọ̀ káyé tara wa jẹ́ ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ má kàkálé kàkà mi má mú mi lómi. wọ́n mi ṣe àjọjọ lójú. ẹ má da lórúkọ wọn sápá ẹ káyì. láti ẹ̀ mọ̀. ọ̀rẹ́ mi kan pè mí lánàá ó lóṣùpá kìnìún Ẹlẹ́dùmarè ọmọlẹ́hún ó wà ní cultural motherfucker mo ní kí ni ìdúmọ̀ ẹ̀ ó ní cultural motherfucker mo ní jẹ́mu náà ni mo jẹ́ gbogbo orúkọ yẹn èmi cultural motherfucker. Alaila ni indio, alaila ni india alabia, alaizi òun ni bàbá ọ̀rọ̀ Paso. Ẹ̀yin ti wa ẹ kú dédé àsìkò yìí, ẹ kú bóyá ọjọ́ ṣe yí lọ́dọ̀ tí ìwọ tó bá come across fídíò yìí bá mi share, kó bá mi like, kó love, kó tẹ love follow button. Ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run ọwọ́ tẹ́ fi ń ṣe gbogbo eléyìí Ọlọ́run ọba ọlọ́jọ́ ìní ò ní jẹ́ kí ẹgbàárò ìbànújẹ́ o. Ọlọ́run ọba ọlọ́jọ́ ìní ò níbi kẹ́kẹ́ gbókù ọmọ sí o. Kí ni mo fẹ́ sọ ojú wípé kí n tó lọ fà ẹ̀yin tèmi Alhaji King Dr. Saheed Òṣùpá apology video tẹ́ ṣe yìí is not accepted. Mi ò lè parọ́ fún yín náà, mi ò fẹ́ jáde torí ẹ tóbi gan, mi ò dẹ̀ fẹ́ sọ anything tó máa go against yín jù kò sí nǹkan tí ẹ lè sọ ǹsìn tá àti ìgbọ́ sẹ́yìn. Ṣé tó dáṣán apology video yẹn kò accepted. Ẹ bá mi wo fídíò yìí. má fọlọ́hún ṣẹ̀rí rọmọ ọ̀rọ̀ fàjà kẹyàn kan má fọlọ́hún ṣẹ̀rí rọmọ ọlọ́run ọba tí mò ń sìn kò kí gbẹ̀rí rọjẹ́ ọ̀rọ̀ fàjà kẹyàn kan má fọlọ́hún ṣẹ̀rí rọmọ ọlọ́run ọba tó dààmú ọmọ kò kí gbẹ̀rí rọjẹ́ ọ̀rọ̀ fàjà kẹyàn kan má fọlọ́hún ṣẹ̀rí rọmọ ọlọ́run tó dá Jésù Kristi kò kí gbẹ̀rí rọjẹ́ ọ̀rọ̀ fàjà kẹyàn kan má fọlọ́hún ṣẹ̀rí rọmọ ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́mbà fẹ́ kó jẹ́ kan tọ́ba mi ò nira ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́mbà fẹ́ kó jẹ́ kan tọ́ba mi ò nira kò sẹ́ni tó máa wájú Ọlọ́run ọba ẹ̀rí òdodo ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́mbà fẹ́ kó jẹ́ kan tọ́ba mi ò nira Ọlọ́run lọ́ba kún báyà kún tọ́ba mi ò nira ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́mbà fẹ́ kó jẹ́ kan tọ́ba mi ò nira òkìkí tí mo ní ní òótọ́ Èdùmàrè bá ń wá mi sí Èdùmàrè ó sọ lẹ́yìn kò sọ lẹ́yìn wọ́n ní kọ́dúwẹ́ sílẹ̀ wọ́n ní kọ́dúwẹ́ sílẹ̀ ó sọ Pasuma kò sọ Pasuma ó ní Pasuma tóun ó ní Pasuma tóun ó sọ Kollington kò sọ Kollington ó ní báyìí ṣáájú Kollington lọ ó ní báyìí ṣáájú Kollington lọ. Pasuma ọ̀rẹ́ mi Àlàbí akọrin ńlá nìwọ náà má bínú Alhaji Kollington Àyìnlá ògbólógbò olórí lẹ́yìn náà ẹ má bínú thank you everybody ẹ ṣe. Sir King Dr. Saheed Òṣùpá apology video yẹn dàbí ìgbà tó jẹ́ pé wọ́n force yín jáde ọkẹ sọ pé gbà má pa mí ṣé màá máa parọ́ fún yín ni. Apology video yẹn dàbí kan ní pé gbà má pa mí. To me irú nǹkan tèmi expect látọ̀dọ̀ yín sà ojú ń pé kẹ wá jáde kẹ ní Pasuma ọ̀rẹ́ mi ọ̀ kẹ wo èèyàn kan kẹjọ ṣe close door meeting kẹ máa fi get out kẹ máa fi reach out sí Alhaji Wasiu Alabi Pasuma ṣe lọ́la sound nsìn so kẹ́yìn àti Alhaji Wasiu Alabi Pasuma àjọ ṣe close door meeting ká wá rí fídíò ẹ̀ kó jáde ọ̀ ká rí picture ẹ̀ kò tí àti ẹ̀ ní ìdí fídíò ká kọ̀ rí picture tó jẹ́ recent picture ẹ̀yìn àti Alhaji Wasiu Alabi Pasuma shut up ni fún anybody kò sí bóyá ó dùn mọ́ Alhaji Wasiu Alabi Pasuma nù àbí kò dùn mọ́ wọn nù but gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn shut up ni tírú fídíò yẹn ọ̀ picture yẹn bá jáde tọkọ rí òkè ẹ̀yìn àti Alhaji Wasiu Alabi Pasuma àjọ dúró ẹjọ́ snap ẹjọ́ ṣe picture expectation tèmi látọ̀dọ̀ yín nìyẹn kò ń ṣe irú orin tẹ́ ẹ kọ yìí orin yẹn dàbí ìgbà téèyàn ní ẹ jẹ́ ká pe wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ ká rọ́nà lọ ni so orin eléyìí ò ń ṣe nǹkan tó necessary Ọlọ́run apology video eléyìí ò necessary eléyìí kọ́ so tẹ́ bá fẹ́ ṣe anything sí Alhaji Àyìnlá Kollington nǹkan tó yẹ kẹ́ lọ bá wọn ni yes nǹkan tó yẹ kẹ́ lọ bá wọn ni take it for me sir kò sẹ́ni tó gbọ́n tán o kò sí ẹni tó gbọ́n tán ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi push ẹ bá mi share fídíò yìí ẹ dẹ̀ bá mi tẹ follow button sir ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ follow button ẹ jọ̀ọ́ lọ́kùnrin lóbìnrin ẹ bá mi tẹ follow button Alhaji King Dr. Saheed Òṣùpá fídíò tẹ́ ṣe yẹn
ó pọ̀ gan mo fọlọ́run ọba tó lẹ́mí mi búra kò ń ṣe ẹ̀yin ló yẹ ká bá ń position yìí then kò sí nǹkan tẹ̀lé sọ́ọ̀sì tẹ́ ẹ̀ tí ì sọ lórí stage kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń sìn tó lè ṣe kí irú èmi o ń pé ó wọnú Alhaji Wasiu Alabi Pasuma ó ṣe ẹ ti ṣe tó jù yẹn lọ sẹ́yìn náà ṣẹ́yìn tẹ́ ẹ lè sọ̀rọ̀ sí ìyá Alhaji Wasiu Alabi Pasuma nígbà tí màtá ń lọ Alhaji Wasiu Alabi Pasuma bí lóyún ẹni tó bá ní màmá gidi nílé kò ní máa bú màmá ní màmá Paso mo respect mọ́mì mi ni mo ní sọ̀rọ̀ Alábíà no comment tí wọ́n fi ṣe no comment ṣe lọ́dọ̀ sáńdíìsì wọn ò ní fèsì nígbà yẹn so kò wá sí nǹkan tẹ́ ẹ lè sọ tó lè ṣe èèyàn tó ẹ mọ bí bàbá yẹn ṣe láìkì ìyá ẹ̀ tó ni so kò wá sí nǹkan tẹ́ fẹ́ sọ ń sìn nípa wọn tó lè ṣe no na fídíò táwa expect lọ́dọ̀ yín o ojú kárí ẹ̀yin méjèèjì pọ̀ báyìí kò ju kárí yín kẹjọ wà close báyìí kájọ rí yín ẹjọ snap shut up for anybody case close ni ṣe tó understand this case close ni it's just an advice to you sir bí advice ló ṣe rí mistake ti wáyé ó ti wáyé yes ó ti wáyé ọlọ́run ọba ọlọ́jọ́ ìní ò ní jẹ́ kí amú ẹni tó nífẹ̀ẹ́ gbígbóná tira yes irú ẹni yìí tó push eléyìí jáde ìfẹ́ gbígbóná ni ìfẹ́ gbígbóná ló ní tó wá rí ayé mo nífẹ̀ẹ́ ní kò nífẹ̀ẹ́ yín o but ìfẹ́ gbígbóná ni ṣe tó lọ sáǹdì sí bó ṣe ń jó lọ́kàn ló ṣe fi hùwà yes so to me kò sí nǹkan náà tó lè ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma máa wò bí pé orí báyìí ni orí báyìí that's why tó yẹn pé ó wà so difficult kó tó lè bá mi pàdé lórí stage eléré yes kó tó lè bá mi pàdé lórí stage pé olórin kan ní àbí nǹkan kan ó lọ fà because I'm not an opportunist mi ò ń take advantage èèyàn ṣùgbọ́n sáńdé so mi ò wá ní sọ pé torí pé mò ń tẹ̀lé Alhaji àbí mò ń sọ̀rọ̀ nítorí Alhaji kí wọ́n á ní I will take the advantage I don't do that ẹni kálukú ló ní nǹkan tó fẹ́ àìmọye show Alhaji ti ṣe tó close sí mi gan tí mi ò débẹ̀ tí you understand àìmọye tí mi ò débẹ̀ because nǹkan tó wà lọ́kàn tèmi yàtọ̀ sí tẹ̀dọ̀mí ohun tó ń wù mí lọ́kàn mi ò ju ń pé kémi pé Alhaji léléré kí n pé bá wá sí léléré kàn ṣe nǹkan fún mi kàn kọrin fún mi ni so mindset wa ó ti yàtọ̀ sẹ́ni tó fẹ́ fi Alhaji Wasiu Alabi Pasuma jẹun tí ọ̀dà sáǹdì sí ṣe rírú eléyìí sìn ó fẹ́ rí kí Dr. Saheed Òṣùpá bẹ́ẹ̀ tó ń fẹ́ fi ṣàtẹ̀gùn bẹ́ẹ̀ tó ń fẹ́ fi mókè but lójú ọ̀nà tèmi wà tọ́lọ́run place mi sí tí mo ti ń jẹun tèmi ó wù mí kọ́lọ́run ṣe nírọ̀rùn fún mi kí n pe Alhaji Wasiu Alabi Pasuma léléré so kò wá sí nǹkan tó lè wá ṣẹlẹ̀ ní róò tí mo wà yẹn tí màá máa rí wọn bí ẹni pé ẹ̀pà mi nìyẹn mò ń sọ̀rọ̀ sí mò ń ṣe kinní kan mo máa ń defend ẹ jẹ́ kí n lọ bá ṣèjọba sunday sí torí róòlù tèmi wá yàtọ̀ tó ti yé yín sí ṣé ẹ rí gbogbo ẹni tó bá ń sáré súnmọ́ yín náà kọ́ ló nífẹ̀ẹ́ yín o ọlọ́ gbogbo àwọn mo mọ ọlágbájá mo lè dórí stage mo lè ṣe ǹjẹ́ ẹ bira yín wípé ṣẹ́ nìyẹn without pé ẹ fún lówó without pé ó need help yín ṣó lè dúró lẹ́yìn ṣó lè dúró tó bá ní problem tẹ́ni tí ń ṣẹlẹ̀ tẹ́ẹ̀dẹ̀ render assistance kankan ṣẹ́ nìyẹn lè dúró that's just it so ìfẹ́ tá a ní síra wọn ìfẹ́ tá a ní ó yàtọ̀ mindset wa dẹ̀ yàtọ̀ ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run peace and love I will do more. ó dé. mo fi ń bẹ gbogbo ọmọ Nàìjíríà jákèjádò gbogbo àgbáláyé ẹ foríjì mi mo wá ń bẹ Alhaji wa King Dr. Saheed Òṣùpá Olúfìmọ mátàgbàmọlẹ̀ ẹ mọ̀ pé ọmọ yín ni mo jẹ́ ẹ mọ̀ tinú tẹ̀yìn pé ọmọ yín ni mo jẹ́ ẹ jọ̀ọ́ ẹ foríjì mi mo ń fi àkókò ìtún bẹ gbogbo Olúfìmọ jákèjádò gbogbo àgbáńlá ayé gbogbo ohun tó ṣẹlẹ̀ kò dùn mí náà nú ṣùgbọ́n gbogbo ẹ̀dá ò lè rìn kó rí ọmọ mi. kò tí ń tó kọjá àkọọ́lẹ̀ ti kù àkọọ́lẹ̀ aburú kò ní kò lè wá lórí ẹ dákun ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì. sallallahu alaihi wasallam. mo tún wá ń fi àkókò.
ó dé àwa náà ni àwa tó ló fi mọ ọ nífẹ̀ẹ́ lómi ṣe wá láéláé bàbá ẹ ò ní jábọ́ ẹ lè jábọ́ láéláé ẹ lè jábọ́ ẹ máa ṣáìn sí ni ẹ máa gòkè sí ní gbogbo gbà ni àfi sùúrù lọ́rọ̀ Àfàsúná ó ti drop apology video ṣe rí ilé ayé yìí ò lè kí la wá ń wá kiri ṣe orí ìwọ ẹ̀dá tó bá ti ń ṣe nǹkan tó bá fẹ́ jẹ́ kí wọ́n bá ẹ níbẹ̀ àbòsí ni òun gan ti padà regret ẹ̀ ó ti padà regret ẹ̀ kí ni aláyé ò bá tẹ̀ ṣe fún ẹ kí ni aláyé ò bá tẹ̀ ṣe fún ẹ tó lọ ń drop irú nǹkan bẹ́ẹ̀ yẹn online ó mọ̀ pé sórí wọ́n ní ẹni tó ṣu ló gbàgbé ẹni tó kó gbàgbé nǹkan tó ṣe yẹn mọ̀ pé 20 ọdún ènì ó sì ń jà nǹkan tó lè tán ni wọ́n ní ìgbẹ́ kínkín létí àwo àánú kò ń bẹ̀ ẹ mọ̀ pé tí ojú bá kò ń bẹ̀ ọkàn ò lè kò ń bẹ̀ láéláé ọkàn ò lè kò ń bẹ̀ Àfàsúná lóòótọ́ nǹkan tó ṣe ó kù díẹ̀ káàtó no ó fuck up gan gbàgbé ó fuck up gan no tó bá sọ pé omi ló máa sí ẹja jiná kí ló ṣe yẹ Àfàsúná kí ló ṣe yẹ a máa ṣe bẹ́ẹ̀ yẹn sis tó ti drop video apology. mo fẹ́ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn mẹ́ta ẹ jọ̀ọ́ mo fi ìṣẹ̀dá yín bẹ̀yìn ẹ dáríjì mi òye mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òye sì ti yé mi ní ìsìn ẹni àkọ́kọ́ bàbá wa Kọ́lá Olóòtú ọmọ àdábánijà àgbà yín ó dalẹ̀ bàbá ẹni yìí ní ẹni dẹni ẹ̀tẹ́ ẹni dẹni yẹpẹrẹ ìṣẹ̀dá yín náà mọ̀ o mo nífẹ̀ẹ́ yín dénúdénú mo nífẹ̀ẹ́ yín dọ́kàndọ́kàn àmọ́ ẹ̀dá ò ní mọ̀ rìn láyé kórí ọmọ mi ẹ foríjì mi bàbá mi kó lọ jẹ́ kẹ́ gùn lẹ́mi ẹni ẹlẹ́ẹ̀kejì Chief Sunday Adéyẹmọ Ìgbòho sà bàbá ẹ dáríjì mi ẹni yìí ní ẹni dẹni ẹ̀sìn ẹni dẹni ẹ̀tẹ́ ẹni dẹni àbùkù bàbá mi olóyè Sunday Ìgbòho ẹ jọ̀ọ́ ẹ foríjì mi ẹ foríjì mi ẹ foríjì mi ẹni ẹlẹ́ẹ̀kẹta Alhaji Oríyọmí Òkìkí ọmọ Amsat nítorí Ọlọ́run àti ti ànábì ni mo fi bẹ̀yìn bàbá mi ẹ dáríjì mi gbogbo bíkíbi tí ọ̀rọ̀ yìí bá ti lè dùn yín nínú gbogbo ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ẹ yáfì mi ẹ fi mi yá mọ̀ mọ̀ ẹ foríjì mi mo fi ẹlẹ́dàá àwọn òbí tó bí yín sáyé bẹ̀yìn gbogbo bíkíbi tẹ́ fẹ́ dé ní ti dáadáa Ọlọ́run á jẹ́ kẹ́ dé bẹ̀ ní rọ̀rùn gbogbo ègún tó ń bẹ nínú àlùkùránì tí mo fi ṣe ìpè mo wá rọ padà báyìí ìpè aburú kó má ṣe jà mí kó má ṣe jà àwọn ọmọ mi kó má ṣe jà aya kó má ṣe jà gbogbo ẹbí mi Ọlọ́run Ọbẹ̀lẹ́dùmarè o Ọlọ́run Ọbẹ̀lẹ́dùmarè o àlùkùránì ìtúsílẹ̀ ìwòsàn ni ìtúsílẹ̀ ayọ̀ ìwòsàn ayọ̀ kó jẹ́ tèmi àtàwọn ẹbí mi àtọmọ àtọkọ àtaya àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò gbogbo àgbáláyé ká má ṣe fojú sunkún ara wa àmín lórí ó ṣe voice note kò ṣe voice note tí gbogbo ayé ń sọ káàkiri tó bá jẹ́ pé mo ní lọ́kàn ipe lọ́jọ́ ọ̀la mo fẹ́ fi ṣaburú fún wọn ó kù mí ó kọ lọ́wọ́n ọba àti wípé the same voice note iná lọ yọ mí níjọ́sí bíi 3 years ago tí màmá kan pè mí pé òun fẹ́ fi mí ṣe ambassador pé tí mo bá ti ṣe 6 months fóun àwọn ó gbé mọ́tò fún mi 6 months yẹn wá pé mi ò béèrè mọ́tò yẹn gbà tó wá pé 1 year tájọ sign agreement mo wá béèrè mọ́tò yẹn ó wá ní kí n fò kí n rìn so written agreement tó kọ fún mi ó ṣàgàbàgebè fún mi lórí ẹ̀ ó wá fẹ́ lo owó agbára nítorí pé olóṣèlú ni ìyá yẹn fẹ́ rán ọ̀tá mi lẹ́wọ̀n àwọn tó mọ̀ o the same voice note yìí ìló kó mi yọ ní ó jẹ́ kí n ṣẹ̀wọ̀n torí bó ti jọ́ tó pè mí gbáram ipò òun fẹ́ fi mi ṣe ambassador bó tẹ̀ jẹ́ pé mi ò mọ̀ rí ìjọ yẹn gangan ni fóònù mi ti rìkọ́dù ẹ̀ sílẹ̀ voice note yẹn ni mo play ẹ̀ fún wọn ní alágbọ̀n tí mo fi pé mama ẹ̀yin lẹ promise arákùnrin ní 6 months ipẹ́ gbé mọ́tò fún ẹ̀yin lẹ ṣe ìṣẹ̀dá ọ̀yá ẹ̀bẹ̀ arákùnrin lọ́lọ́run fi kó mi yọ nínú ẹ̀wọ̀n ìwọ Saheed Shittu ìwọ ṣe program fún mi lánàá mò ń retí o mo sì dúró sórí ẹ̀ mò ń retí ọlọ́pàá tó sọ o tí kì í bá ṣe oore kan tó ṣe fún mi ni mò ń wò mọ́lá nǹkan ẹlẹ́ẹ̀kejì ni àkíyèsí tó pè mí sí ní January tó ní kí n lọ delete video tí mo sì gbà sí ẹlẹ́nu ìyẹn ni mò ń rò mọ́lá o ọmọ tó yẹ kí n ṣe o kí lóore kan ọ̀hún torí pé ìyẹn kì í sóore fẹ́mi kí n gbàgbé tí ibi tó bá wá ń ṣe fún mi tó bá ti pọ̀ ju oore lọ ni mo máa voice out torí kò sí bá a ṣe jọ fẹ́ ní ìrẹ́pọ̀ rí tá à ní ti sóore fúnra wa rí bó jẹ́ tíntínní ìyẹn ni mò ń wò mẹ́lá o mo mọ tó yẹ kí n ṣe o kí lóore kan ọ̀hún nígbà tí mo bímọ ó fún mi ní 50,000 naira lọ sẹ́ndì sí mi péèjì mi ṣé mo fi praise ẹ rí ṣèbí mi àti ẹ àjọ fi ń bára wa fa wàhálà ńgbà yẹn ni àwọn tí mò ń fi praise gan kí ló tẹ̀yìn bẹ yọ mo dúpẹ́ mo mọ̀ lóore kí ni àkíyèsí ẹlẹ́ẹ̀kejì tó pè mí sí ní January ó ní kí n jọ kí n lọ delete fídíò kan bẹ̀ mí mo sì gbà sí ẹlẹ́nu
a máa jọ lára wa náà ní àlè jẹran ara wa. Mo really appreciate bí yẹn bá sọre fún mi màá dúpẹ́ bíbi tó bá ti ń ṣe fún mi bá ti pọ̀ jù lọ ni mo máa pariwo síta. Òdúgbà tá a bá jọ ní ìrẹ́pọ̀ á ti sọre títí ní fúnra wa rí. Èmi ya fi bí sólóore mi ẹ̀dẹ́ ìyá bara mo ore jẹ́. Take time Saheed Shittu. Ìwọ ní kí wọ́n fi ọlọ́pàá mú mi. Táwọn èèyàn ò bá lè ṣẹ̀ṣẹ̀ èmi retí ọlọ́pàá àti ìwọ gangan Saheed Shittu. Mo challenge ẹ mo retí ọlọ́pàá ẹ. Take time. Ó yẹ kó rántí flashback yo. Orí tá sì fi ṣèwé kòkó mẹ́ o. Saheed Shittu kòkó mẹ́ o. Gbogbo ẹ̀yin bàbá tí mo tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ yín ẹ dáríjì mi ọmọdé ló ń ṣe mí ìgbà ọ̀tún ti dé omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ̀. ẹ wàá sùn fáwọn tó sọnù kó sọnù tó bá ṣe fún wa káwọn mọ́ra ò ká gbà ní torí gbangba oníkálukú láì rí kò sí èèyàn tó mọ ta ṣe ní kọ̀ọ̀rọ̀ ṣùgbọ́n láwùrà ló kúkú mọ kọ̀ọ̀rọ̀ wa. a máa ṣe wàásù èèyàn ẹ má hùwà kàmú ẹ má ṣe báyìí mọ́ àwa dẹ̀ ń ṣe ní kọ̀rọ̀ àwọn ṣe wàásù fáwọn tó sọnù kó sọnù tó bá ṣe fún wa káwọn mọ́ra ò ká gbà ní torí gbangba oníkálukú láì rí kò sí èèyàn tó mọ ta ṣe ní kọ̀ọ̀rọ̀ ṣùgbọ́n láwùrà ló kúkú mọ kọ̀ọ̀rọ̀ wa. Báwo ni ẹ jẹ́ kí n rán yín létí lọ́jọ́ tí mo kọ́kọ́ wá sílé yín wákàtí méjì ni ọ̀tá mi fi ń sunkún mo rí yín bí bàbá mo rí yín bí ìyá mo rí yín bí ẹ̀gbọ́n ọmọ ìyá àti bàbá mi ò kí ń break down níwájú àwọn èèyàn mo fẹ́ lè sọ pé ẹ̀yin lára àta tó jẹ́ ní àkọ́kọ́ lórí omi ojú mi 2 hours ni mo fi ń sọ ìrìn àjò mi pẹ̀lú màmá mi tí mo lè ń wá ẹkún mọ níwájú nínú ilé yín 2 hours bàbá mi fi advert mi síbi ayé advert ayé dáadáa ayé advert mi dáadáa. ọkọ̀ òṣùpá ẹ̀ṣẹ̀ tẹ́ṣẹ̀ mi ṣé mo lè rí jù ìyẹn kò sọ̀rọ̀ náà ẹ̀ṣẹ̀ mi tí n bá mọ̀ irú èèyàn tẹ́ jẹ́ n bá má break down níwájú ṣe rí omi ojú mi kò sẹ́ni tó wù mí tí ò ní pè fún ẹ lè jẹ́ babaláwo ìyá aláwo nínú ẹ̀dá tẹ́ bá mọ̀ wípé ẹ máa ṣe bẹ́ẹ̀ yẹn fún ẹ ní láti gbà láyè ní ṣáà ọkọ̀ òṣùpá kí lè ṣe fún mi tó dùn mí gangan junction ni mo dé yìí. gbogbo orí ní dùnú máa ṣe àṣelà pẹ̀lú ìsinmi ohun ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ni bá nílé nílẹ̀ níbi tó láàbò tí ò tó lẹ́jọ́ lórí àwọn òbí pẹ̀lú lónìí níbi ẹnìkan tí kọjọ́ pípẹ́ wá ilẹ̀ láyìíká tó wọ ọkàn wọ ẹ̀mí ẹ̀ ọ̀pọ̀ ló ti bọ́wọ́ tí wọ́n ń padà lé ẹjọ́ lórí kóra lẹ̀ àtìlẹ́ àtọwọ́ ogún ẹ̀ ó jókòó gbàgbé ẹ̀sọ̀ pẹ̀lẹ́ la fi rí fún ìrà lóòótọ́ o mo rìn kẹ́kọ̀ọ́ láti ṣe lórílẹ̀ ayé ẹ ti ń wù bọ́yọ̀ gbọ́ ilẹ̀ kan lọ́nà sún àtọwọ́ àfúntítà gbogbo ẹni tó fẹ́ kó bá ẹ̀ California Paradise ìgbẹ̀jìlẹ́kìlẹ̀gàn kárọ̀ wípọ́ owó kọyọyọ tẹ bá gbọ́ sí ìjọ development ẹ má yìí lélẹ́yìn wò àwọn tó wà gbẹnu ẹ̀ lókun ní iléeṣẹ́ olóyè lẹ́sì àjọrìn ló ń tà pẹ̀lú mẹ́lọ́mẹ́ tó mẹ́lọ́ kẹ̀kẹ́ lẹ̀ nígbà àti lọ́rùn Uncle Saheed ẹ̀gbọ́n mi àtàtà ìjọ tí ọlá ní kí n wá sílé yín mo rò pé ilé ẹ̀gbọ́n mi ọmọ ìyá ọmọ bàbá mi ni mo wá. mo rò pé ilé bàbá mi ni mo wọ̀. Uncle Òṣùpá ara tẹ́ ẹ ti dá fún mi láàárín ẹ̀yin àti Ọlọ́run ọba ó wà láàárín ẹ̀yin àti Ọlọ́run ọba ara tẹ́ ẹ ti dá fún mi. Uncle Òṣùpá lọ́kọ̀ọ́ni fọ́tà mi ìyẹn wà justify ìka ẹ̀dá ló máa ní kẹ́ máa kọ́ni fọ́tà mi torí ibi tẹ́ ti ń jẹ nìyẹn. Kini gloss bọ́tẹ̀ tí ń bọ́ ọmọ nìyẹn olórin olóta Alhaji Wasiu Ayinde akọrin fún PDP akọrin fún APC akọrin fún Labour Party olórin Uncle Òṣùpá ọ̀rọ̀ ifá ọ̀tọ̀ ọ̀rọ̀ ká ṣe òótọ́ ọ̀tọ̀ káyé ṣàbòsí Ọlọ́run ọ̀tọ̀ káyé ṣàbòsí ara wa ọ̀tọ̀ káyé tó ara wa jẹ́ ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ tó lọ́rọ̀ máa kàkàlé kàkàlé máa mú mi lómi wọ́n fi ń ṣe àjọyọ̀ lójú
ẹ má da lórúkọ ọmọ sábà ẹ̀ka ẹ̀. Láti ẹ̀ mọ̀. ọ̀rẹ́ mi kan pè mí lánàá ó lóṣùpá kìnìún Ẹlẹ́dùmarè ọmọlẹ́hún ó wà ní cultural motherfucker mo ní kí ni ìdúmọ̀ ẹ̀ ó ní cultural motherfucker mo ní jẹ́bi náà ni mo jẹ́ gbogbo orúkọ yẹn èmi cultural motherfucker. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.